lóòótọ́ ni wípé Sunday Igboho ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Ìjọba ti fi òfin de ìmáàmù àgbà kan tó rọ́ wàsí ní ìpínlẹ̀ Plateau. Ẹ gbọ́ kí ló dé tí Túndé Dìísù ṣe yọ alukoro ọlọ́pàá ẹni tí a mọ̀ sí Benjamin Hundeyin kúrò ní ipò. Ǹjẹ́ ẹ ti gbọ́ ohun tí àwọn iléeṣẹ́ mọ̀nàmọ́ná tún ṣe fún ilé ìwòsàn UCH ní ìlú Ìbàdàn? Àwọn afẹ̀míṣòfò tútù jí àwọn géńdé mẹ́rin gbé lọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ o. Ṣé lóòótọ́ ni wọ́n fi òfin de ìmáàmù àgbà kan Sheikh Akali Abubakar Saliu Zaria ti ìjọ mùsùlùmí kan ní ìpínlẹ̀ Plateau nítorí tó sọ òkò ọ̀rọ̀ àti àwọn ọ̀rọ̀ àlùfàǹṣá sí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní kì í ṣe tuntun bí àwọn agbésùnmọ̀mí ti ṣe ń lọ káàkiri ṣe ìkọlù sí àwọn aráàlú káàkiri tí ìjọba kò sì rí kankan ṣe sí i. Àtúgbọ́ wípé wáàsí ni wọ́n ní kí ìmáàmù náà wá ṣe o kó tó bẹ̀rẹ̀ sí ní sọ òkò ọ̀rọ̀ sí àwọn aláṣẹ orílẹ̀-èdè títí kan ààrẹ Bọ́lá Tinubu fúnra rẹ̀. Ó tẹ̀síwájú pé bí ọmọ ẹgbẹ́ òṣèlú APC bá ṣẹ̀ sí òfin ọ̀tọ̀ ní ọwọ́ tí wọ́n máa fi múrú ẹni bẹ́ẹ̀ o, ṣùgbọ́n tí ọmọ ẹgbẹ́ tí kì bá ṣe ti ẹgbẹ́ APC bá ṣẹ̀ níṣe ni wọ́n máa ń fi ọwọ́ líle mú ni. Ó ní irú àwọn nǹkan báyìí kò bójúmu rárá, lẹ́yìn tó sì kù díẹ̀ káàtó nítorí ẹni tó bá máa jẹ́ adarí ìlú kò gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ẹgbẹ́ kan ju ẹgbẹ́ kan lọ. Ṣẹ́nà ti gbọ́ ohun tí Túndé Dìísù ṣe fún alukoro ọlọ́pàá Benjamin Hundeyin. Ohun tá a gbọ́ ni pé ọ̀gá àgbà ọlọ́pàá pátápátá IG Túnjí Dìísù ti yọ Benjamin kúrò ní alukoro ọlọ́pàá o, ṣùgbọ́n ṣá kò tí ì kéde ẹni tó fẹ́ gbé ipò náà lé lọ́wọ́. Èyí ni ìgbésẹ̀ àkọ́kọ́ tí Dìísù yóò gbé o láti ìgbà tó ti dórí ipò. Hundeyin tó jẹ́ ọmọ bíbí ìlú Badagry ó sì tún jẹ́ ẹni tí ó mọ òfin tó tún kápá àwọn ìwà ọ̀daràn. Àtúgbọ́ pé Káyọ̀dé Ẹgbẹ́tókun ló yan Hundeyin gẹ́gẹ́ bí alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá, ṣùgbọ́n ní báyìí o Túnjí Dìísù ti yọ òun náà kúrò ní ipò lẹ́yìn tí wọn ò tí ì ṣàfihàn ni tí ó máa fa ipò náà lé lọ́wọ́ báyìí. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni wípé olóyè Sunday Igboho ti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC bó tilẹ̀ jẹ́ wípé Sunday fúnra rẹ̀ kò tí ì jáde sọ̀rọ̀ níta gbangba láti jẹ́rìí sí ọ̀rọ̀ táwọn kan sọ káàkiri. Àmọ́ ṣá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni fọ́nrán kan ṣàfihàn ibi tí olóyè Sunday Igboho ti dé fìlà bẹ́ntígọ́ tó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú APC léyìí tó jẹ́ kó dàbí ẹni pé Sunday ti darapọ̀ mọ́ ẹgbẹ́ APC náà. Àtúgbọ́ pé láti ìgbà tí Igboho ti gba òmìnira gbogbo òde tó ń lọ pátápátá ló ṣàfihàn fìlà ẹgbẹ́ APC náà lẹ́yìn tí àwọn aráàlú ti ń bu ẹnu àtẹ́lu ìgbésẹ̀ rẹ̀ wípé kò mọ ohun tó ń ṣe. Ṣùgbọ́n àwọn kan tún ní ó ti di dandan kí olóyè Sunday Igboho darapọ̀ mọ́ ẹgbẹ́ náà níwọ̀n ìgbà tó jẹ́ wípé ààrẹ Tinubu ló buwọ́lu ìyọ̀ǹda rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àtàtà. Ó dàbí ẹni pé olóyè Sunday Igboho kò fẹ́ fi ojú olóore rẹ̀ gúngi ni. Ṣẹ́nà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn UCH ní ìlú Ìbàdàn. Ohun tá a gbọ́ ni pé àwọn òṣìṣẹ́ ilé ìwòsàn UCH gùn lé ìyanṣẹ́lódì ọlọ́jọ́ 5 látàrí àwọn nǹkan tí wọ́n nílò fún ìtọ́jú àwọn aláìsàn àti pé iná mọ̀nàmọ́ná tún ṣe ségesège náà pẹ̀lú àwọn ohun tí wọ́n là kọjá nílé ìwòsàn náà. Láìpẹ́ yìí la gbọ́ wípé níṣe ni ilé ìwòsàn náà bẹ̀rẹ̀ sí ní dá àwọn aláìsàn padà látàrí àwọn ohun èlò tí wọ́n nílò tí ìjọba sì kọ̀ láti ṣe fún wọn. A tún gbọ́ wípé àwọn òṣìṣẹ́ tí wọ́n jẹ́ ẹgbẹ́ àwọn dókítà, àwọn nọ́ọ̀sì, àwọn olùkọ́ nípa ètò ìlera àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà darapọ̀ mọ́ àwọn tí wọ́n gùn lé ìyanṣẹ́lódì ọ̀hún. Nínú ìwádìí ṣàfihàn wípé àwọn mìíràn kò tilẹ̀ wá síbi iṣẹ́ rárá àti pé alága Ọládayọ̀ Ọlábánpé pẹ̀lú buwọ́lu àgbáríjọ àwọn òṣìṣẹ́ náà pẹ̀lú bí iná mọ̀nàmọ́ná tún ṣe ń ṣe ségesège. Ó tẹ̀síwájú wípé àwọn ẹ̀ka kan tó ṣe pàtàkì nílé ìwòsàn náà wọn kò ní àǹfààní sí iná mọ̀nàmọ́ná o lẹ́yìn tó ń ṣe àkóbá fún ẹ̀ka ètò ìlera bíi àwọn oníṣẹ́ abẹ, èsì àyẹ̀wò àti àwọn ohun mìíràn tí àwọn nílò iná fún. Ẹni tó jẹ́ igbákejì alága Dr. Usman Adédèjì náà wá ṣàlàyé wípé ó ti di ọjọ́ 22 báyìí tí ilé ìwòsàn náà kò ní iná mọ̀nàmọ́ná nítorí èdèàìyedè tó wà pẹ̀lú àjọ tó ń rí sí ọ̀rọ̀ iná ní ìlú Ìbàdàn. Ó tẹ̀síwájú wípé ọ̀pọ̀ ìgbà ni àwọn òṣìṣẹ́ àti àwọn tó ń gba ìtọ́jú máa ń nílò omi látàrí ọ̀mọ́gógó omi tó ń dà wọ́n láàmú nílé ìwòsàn náà. Àwọn òṣìṣẹ́ náà ní àǹfààní àwọn òṣìṣẹ́ náà wá ní àwọn fi àsìkò yìí rọ àwọn adarí ilé ìwòsàn náà láti gbé ìgbésẹ̀ tó yanrantí lórí bí iná mọ̀nàmọ́ná yóò ṣe wà ní gbogbo ẹ̀ka àti ibùgbé àwọn òṣìṣẹ́ kí wọ́n sì ṣe àtúnṣe sí ẹ̀rọ mítà tó ti bàjẹ́. Àwọn gbọ́mọgbọ́mọ ti jí àwọn 4 gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú ọ̀nà Ìgbẹ́tì sí Kíṣí. Ohun tá a gbọ́ ni pé àwọn ajínigbé tún padà sí ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí wọ́n ó dídí èèyàn 4 gbé lọ. Ọ̀rọ̀ náà ti dé sétí ìgbọ́ àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí tó múnádóko lórí rẹ̀. Ọláyínká Àyànládé ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn yóò rán àwọn agbófinró tó dáńgájíá láti lọ tọpinpin àwọn ajínigbé ọ̀hún ní kọ́mọkọ́mọ. Fún àkọ́tún ìròyìn ẹ tẹ̀lé wa lórí ìkànnì Yorùbá Space TV lórí ayélujára Facebook àti YouTube. Tèmítọ́pẹ́ Hasan ló ń jábọ̀ rìn sí gbọ̀nyìn. Ire o.